body don't catch fire. Waka waka, kurugere. She go dey dengue dey bonga daddy. Now you dey fine. Big boys, now you dey fine. That thing where you dey sell, it go finish one day. Time no dey your side. Circle dey make you find your way. Oh baby, waka waka. Waiting you dey find. I dey forget. Oh baby, oh, waka waka, waiting you dey find. Oh baby, waka waka. Each time tí n bá ti rántí pé we are dead, pé mo mọ̀ ẹ́, I feel so happy and very, 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 very pleased that I made you as a girl. Really? Yeah. Ọmọ nǹkan tí mo wish. Ohun mi kẹ́jẹ́ pé a ṣe wedding wa nílùú yìí ká dẹ̀ rọra padà lọ sí Amẹ́ríkà ká kàn máa lọ ṣe fàájì ká dẹ̀ máa gbádùn ara wa nìkan. Uncle Julius. Come on, stop that! Mo ti sọ fún ẹ má máa pè mí lọ́nkú mọ́ mẹ́. Wo bá ṣe wà now. How can I be here with you and you're still calling me an uncle? Come on, call me by my name. My name is Julius. Family Ngbon, ko family, touch me. Okay. Call me by my name. Julius. Aha! Julius. Yeah. Sherry, mi ò fẹ́ kí kó rush kó tó wà nílé yẹn. What are we rushing for? Ṣé mo rushing? Take any nice time, man. No. Listen. Sherry, ẹ̀yin ọkùnrin. Owó kí ló ṣọkùnrin? Come on. Torí ìgbà náà ni olójú èdè wa máa wá di ojú ẹja. No. Èmi ò ń ṣe irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn o. Look at me. I'm a man with integrity, okay? I've got integrity. I don't do things like that, okay? Trust me. Okay. Come on, let's have a nice time. Oh, are you serious? Oh, I love you, baby. Let me check and get back to you. Thanks, honey. Love you. Good morning. Good morning, sir. Ẹ má bínú ẹjọ́, manager ni ìbéèrè. Manager wa around by, but we're busy right now. But mo ti pè wọ́n tẹ́lẹ̀, àwọn náà ní kí n máa bọ̀ sí ọ́fíìsì, báwọn wà round. Bóyá kẹ́ jókòó dé wọn kí wọ́n fi parí meeting tí wọ́n ṣe lọ́wọ́. Tó bá ṣe tán sáré bá mi pa Ṣàkẹ́ ó ti yẹ kó sáré bá mi ṣe àwọn orí kan ṣáà. Ìwọ àtàṣàkẹ́ ẹ̀ ṣá. Òun jẹ́ ń gbọ́ràn jàre. Tí màá bẹ jà street ó ti yẹ. Ìyá sáré orí ẹni náà ni ó dàbí ń ta àwọn yóò mọ̀. My dear, ṣé o ti ń get ready? Oh, you know I have meeting with some people torí goods mi tó arrive yẹn. By 12 o'clock mi dẹ̀ ní fẹ́ kí n lọ ṣe mistake torí traffic Nigeria. Ṣé wọ́n ti ready? Èmi kan ti ready, so. Ṣé o gbàgbé anything? Not at all. Okay, so that I can drop you on my way, okay? Okay. All right. Ṣé o gbàgbé anything? No, we'll stop everything. Very good. Let's go. All right then. After you. Clemens. Alpha. Ṣé ẹni tí ń sọ̀rọ̀? Ẹ o ti bump site yẹn àrí. Lo format 2 yẹn ó ti yẹ. I'm going to stay like 5 to 6 hours. I want my room properly clean. And please put on the AC for me. What? What did you say? Are you sorry? Oh,
wọn ò gbé kọ́ báwo làǹtí mi ṣe máa ń ṣe báyìí gbà tó mọ̀ pé àwọn ò ní sùn ní wọ́n dẹ̀ ní máa má tètè dé o tètè dé wọn láàárọ̀ kùtùkùtù wọn bọ̀ wọn ni mo dé ń sìn tí mi ò rí wọn wọ́n dẹ̀ wọ́n kó mọ̀ padà sí school àbí kí ni gbogbo rọ́bìṣì ń sìn mákẹ́ ń bu wọn á ní pé èèyàn ń bu ẹ̀gbọ́n èèyàn. àti bí mo àti ló pè mí sí ọ̀nà rẹ̀ ọ̀hún púpọ̀ fẹ́ tó ti gbé wọn lọ sọ́spítà. mo gbé níbo. ẹ̀wọ̀n náà ti gbé wọn lọ sọ́spítà. hospital wo nìyẹn? àfọ hospital. ọkọ mi jọ mo mọ̀ pé mo ti jẹ̀bi ìfẹ́ torí pé mo tẹ̀lé ọkùnrin mi lọ sọ́tẹ́ẹ̀lì àmọ́ Bídèmí ló sún mi sí gbogbo eléyìí àmọ́ mo fẹ́ kó fún mi ní just 1 minute kó lè fi gbọ́ gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Yeah. What happened, man? Notice mo yẹ sá kúrò lẹ́gbẹ̀ẹ́ yín wọ toilet nsìn. Èmi náà ń wò bẹ́ẹ̀. I'm kind of a little bit surprised, like curious. What happened? Mo wọ toilet nsìn, mo rí pé Mrs. mi ti wà ní. Oh, ẹ̀yin obìnrin yìí. Ẹni ètè burúkú lọ́wọ́ ṣá. Ṣé gbogbo tàwa mi báyìí tá à ń ṣeré látàárọ̀ tá à ń ṣe fàájì tó wá di pé a fẹ́ ṣe the main kátẹ wọ promised land lè wá ṣiṣẹ́ mú kí ló máa ń ṣe àyìn pípọ̀ yìí gan-an pàápàá kí lè máa fi wá pè náà ọ̀fù. ṣe ń doubt me. Damn! Put that in. Damn! Stop, give me a man. Get off. Put that in away, please. Oh, my money call you, Danny. Oh, damn. Me, listen. Come on. Listen, me. We're in a hurry now. Èmi tẹ́ pé mo mọ̀ pé 3 months mo fẹ́ ló ń lu yìí. O mọ̀ pé mo máa ní kórìíra gan, man. Go to the bathroom and clean yourself properly, please. Kò pa fàájì jẹ mọ́yàn lára ni. Torí ẹ̀ náà lèmi náà ṣe gbà kó bá mi ní anything torí mi ò fẹ́ kí ilé mi dàrú.
Larry. Sir. Okay. Sir. Sherry, only very important reason. Tí mo fi ní kí ẹ̀yin yọjú sí mi ní ọ́fíìsì mi láàárọ̀ yìí. We have been working together for a while now. I don't see you as fellow workers anymore. I see you like a part of my family. Àti kìí I don't need to start telling you all this. Sherry, iṣẹ́ tí ẹ fẹ́ lọ ṣe. Iṣẹ́ yẹn wà very, very important company. That was why I had to take the honest task láti jẹ́ kí wọ́n mọ̀ during the board meeting pé ẹ̀yin méjèèjì ni ẹ lè ṣe iṣẹ́ yẹn. Ṣé ẹ mọ̀ pé about 6 months ago I sent our proposals to Sita, and it is time for the defense of those proposals. And under no circumstances ni a gbọ́dọ̀ lose iṣẹ́ yìí. Under no circumstances. Sir, ẹ má yẹ kí n parọ́ fún mi. Peter sọ̀rọ̀ bí ó yí wájú bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kí ẹ mọ̀ kọ́kọ́ dájú pé àwọn méjèèjì ní gbogbo kọ́ńtì àtúntì sí wọn sẹ́yìn. Kò lè sí nǹkan tó bá gbé fún wa. A máa fi gbogbo ẹ̀ àti gbogbo agbára máa fi ṣiṣẹ́ yìí. Ṣé ilé ìtọ́jú bá wa sọ yìí? A máa sọ ní yìí pé good results ló máa bá jáde. I trust you. Jọkẹ́ ẹ̀gbọ́n kan. Mo understand gbogbo nǹkan tí ẹ sọ. Ẹ fọkàn yín balẹ̀. We promise we will not disappoint you. Is that a promise? That's a nice one. Èmi náà wá fẹ́ sọ fún yín o. Tí ẹ bá wí iṣẹ́ yìí fún wa, kò yẹ kí n sọ. Obìnrin máa tó kọjá títẹ̀. Mr. Lanre, èmi ò rò pé MD máa lè padà wá sọ́fíìsì mọ́lé ni. Èmi gan ti ń rò bẹ́ẹ̀ o. Kí la máa ṣe báyìí? Èmi ń rò pé bóyá ká lọ sí the other company, bóyá wọ́n ti máa set fún wa. Àbí kí lẹ ní mo sọ? Okay, ìyẹn dẹ̀ máa better o. Bóyá ká tètè máa lọ. Tony, but one thing, mi ò rò pé mo lè lọ báyìí láì jẹun. Because right now I'm very, very hungry. Miss Jọkẹ́, ẹ jẹ́ ká tètè máa lọ because ẹ mọ̀ pé apẹ́ka tó débí ni MD yẹn fi lọ mọ́ wa lọ́wọ́. Tá bá tún lọ lè dọ́dọ̀ MD tọ̀hún yẹn ó tún lè sá lọ mọ́ wa lọ́wọ́. Bóyá tá bá dẹ̀ settle pẹ̀lú wọn tán á dẹ̀ wá bí tá ti lè jẹun á lè farabalẹ̀ relax àbí kí lẹ rò. Mr. Lanre, ẹ wo mo understand gbogbo nǹkan tẹ́ ń sọ àmọ́ ẹ má gbàgbé pé okun inú lèèyàn máa fi ń gbé títa o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ jẹun náà. Ẹ fẹ́ jẹun. Mo fẹ́ jẹun. But níbo ló ń jẹ gidi wá wà ládùúgbò ìbá? Oh, ìgbà tí mo bọ́lẹ̀ lẹ́ẹ̀kan mo rí eatery kan down the street so. Okay, bus stop tá a ti bọ́lẹ̀ ká tó wọlé. Bus stop yẹn gan. All right, ẹ jẹ́ ká lọ síbẹ̀. She go dey dengue dey ponga daddy. Now you dey fine. Big boys, now you dey fine. That thing where you dey sell it go finish one day. Time no dey your side. Sereko dey make you find your way. Oh baby, waka waka. Tell me my time. It's not because of yourself. Torí pé èmi gan wọ́n mọ̀ pé nǹkan tí mo ṣe fún ọ̀dà lọ́jọ́ kan ní bàbá mi bọ́ ọ wá sí fífi ìsìnká ní ká fi sílẹ̀ ní àti ti parí ìjà. Ọmọlọ́wà, ọkùnrin tó máa ń nà ẹ́. No, I won't take that. Jẹ́ kó nà mí. Kò lè nù ẹ́, it's not right. Kò yẹ kókùnrin máa nà obìnrin. Èmi báyìí ni activist ẹ̀. He cannot beat you. He can't be beating you. Kò possible. Mo ní kí ni títí ẹ wo ó pè mí báyìí kó jẹ́ pé ọkọ mi ló máa lówó lọ́wọ́ kí mi má ní rárá ó pè mí nítorí mo ti báyé mi jẹ́. So nǹkan tó ń sọ fún mi nísìnyí ni pé ẹni tó máa ń máa treat ẹ̀ kóun máa lówó kí wọ́n máa tọrọ àbí? No, kò possible. I'm alright. Do you see what I'm saying? So right now, first of me, the fool. Mo lọ síbi kan, mo lọ síbi kan, a ṣe nǹkan. I will not take you back there to go and tell the person pé kó má ṣe mọ́ like I'm dumb. I'm sorry, it can't be kòkòrò lè possible because at the long run, ọ̀dọ̀ mi náà ló máa sunkún wá. So mo sorry gan, bó ṣe máa wà nìyẹn. Yes. Bí ti báwo?
Torí máa sọ kọ́kọ́ mi, gbogbo ajé ló máa mọ̀ ọ̀pọ̀ láti báyìí tí lè fi jó. Bí kò yé mi. Ikọ́ ká ṣe ni. Kí la ṣe? Ṣé bí wọ́n ló mú mi lọ? Ìwọ kọ́ ló bá yé mi jẹ́ báyìí ni. You see what I'm saying? Oh, okay, so now tí mi bá mú ẹ lọ síbẹ̀, you're going to tell the whole world pé mi mo mú ẹ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o. There's no problem. You see what I'm saying? Kò sí wàhálà. Màá mú ẹ lọ síbẹ̀. After that, is that all? Yeah. That's all. Báyé mi jẹ́. Èmi lè ní. Mo dá mi lọ́wọ́. If you see am, you go know. Na gbogbo biz get in town. She don't bleach tete. Asking, don't turn to green. Fanta face, Coca-Cola leg. Body don't catch fire. Waka waka, urugere. She go dey dengue dey po. Daddy, now you dey fine. Big boys, now you dey fine. That thing where you dey sell, it go finish one day. Time no dey your side. So you go dey make you find your way. Please, you need to calm down, please. Come on. Ṣé ọ̀rọ̀ ọkùnrin náà ló gbé torí tó tó yìí? Abeg o. Ṣé o máa bá sọ̀rọ̀ báyìí kí n máa lọ? Àǹtí Bídèmí, kí wàá ló dé láti yọ ọjọ́ yìí? Ẹ ṣe àbúyè pẹ́ bí dání, ẹ yọjú sí wa bíi ti tẹ́lẹ̀ mọ́. Kódà bàbá tún kú, àtún rí yín. Bàbá ṣe kí ni? Bàbá kú. Ẹ gbọ́ pé bàbá kú. Àǹtí Bídèmí, irú ní pé gbọ́ pé bàbá kú. Mi ò gbọ́. Gosh. So ṣo ti wọ́n ní bàbá ti kú, so can we just go? Wo ò lọ bí kankan o. Ṣé èmi ni mo kú ni? Àbí tí ó sọ pé mi mo pa bàbá tó kú ni? Bóyá kò kú tẹ̀lé wọn nítorí wọn ló fẹ́ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Má bá mi sọ̀rọ̀ òṣìṣọ́. Like seriously? Mi ò bí èmi mo ò fọ́ ni. So nítorí ọkùnrin ló ṣe ń ṣe gbogbo rádaràda tó ń ṣe. Kí ni? Should I go? Ó mọ mi. Má bá mi sọ kiri o. Mọ mi lè. Má yẹ kí wọ́n fún ẹ o. Má yẹ kí wọ́n fún ẹ níbi tá a bá dé yìí o. Like seriously? Oníṣẹ́ kan tí bàbá bá ń ṣe. Pé òun àtọkọ ẹ̀ pé kán da òkúta sí iṣẹ́ ọkọ ẹ̀ kán lé ibi iṣẹ́ kọ́kọ́ ẹ̀ má rí ṣe. Òun àti ẹ̀dẹ̀ ti parí ìjà, so nǹkan tí a wá fún nìyẹn. Gbà tí bàbá dẹ̀ ti kú báyìí sìn. Can we go? Ọ̀rọ̀ tẹ́ ń sọ yé mi. Ọ̀rọ̀ abìnú tí bàbá sà sí ọkọ rẹ̀ ń jọ́ kìíní àná. Àti Bídèmí, ibẹ̀ yìí náà mọ̀ pé kò sí nǹkan tí bàbá mi ṣe tán mọ́ fi pamọ́ fún mi. Ìyún ò lè, ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó tá à ń yàdá sí i. Àtúnṣe wà lọ́rọ̀ tó wà lẹ́yìn. Ẹ wo ọ̀pọ̀ ẹ ṣe. Kí wà látúnṣe? Nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé tẹ́ ẹ bá fẹ́ràn rẹ̀ yọ̀nà yín lówó. Ẹ wò bí èlò. Àti Bídèmí náà mọ bá ṣe máa ti ṣẹ́ wà. Àbí ẹ mọ̀ pé ká tó ra gbá ká tó rà wo. Owó lánà. Bí mi ṣe ń wo yìí, ẹ̀nà tó bí abẹ́ 20,000. Ẹ wo ọ̀pọ̀ nǹkan kékeré ni màá san. Ẹ san. Màá san. So by ọ̀tún la ṣe máa rẹ́dí. Did you hear? Thank you. Ọ̀rọ̀ owó kan. Dúró dè mí náà, kí ló dé? Ṣó fẹ́ báyé mi jẹ́ tán ni? If you see am, you go know. Na gbogbo biz get in town. She don't bleach tete. Asking, don't turn to green. Fanta face, Coca-Cola leg. Body don't catch fire. Waka waka, urugere. She go dey dengue dey po. Daddy, now you dey fine. Big boys, now you dey fine. That thing where you dey sell, it go finish one day. Ẹ jẹ́ mọ́ bínú ó láwọn kankan tí mo rò pé kí n wá rí yín fún yín tó yìí ṣe kókó. Ẹ mọ̀ pé nígbà tí bàbá mi wà láyé ẹ mọ̀ pé láwọn kankan jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ láàrin yín àti bàbá mi kọ́ ló ń forí jì wọ́n. Ẹ kàn mọ́ rò bí a pé mi ò mọ̀ tèmi sì màmọ́ tí mo ń gbẹ́ni mo kàn rárá mọ́ ń gbẹ́nu mi dákẹ́. Yeah, of course. Mo miss bàbá gan. Àwọn náà máa ń ṣiṣẹ́ fún mi, so èmi àti wọn relationship tó wà ní bí bàbá sọmọ. Ọlọ́run mo miss wọn. I miss him so much. Yes sir.
àǹtí Bídèmí. I understand. Kò tó wà láàrin wọn bí bàbá sọmọ ni. Ọmọ kékeré lè wá pè mí yín nítorí pé wíwà àtẹ̀gbò tí mò ń gún ìyẹn wá ní kí mọ́mọ́ ti ń lọ lẹ́ẹ̀dẹ̀ kí n bá wà lẹ́yìn kùlé. Àní pé tẹ̀yìn méjèèjì kẹ́ ẹ mọ́. Ẹ dákẹ́. Èwo ni ẹ̀dẹ̀ tí mo nìyẹn kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn ń sọ. So èwo ni kíní? So kí wá ló ṣẹlẹ̀? Àmọ́ ó wá nìkan kan tí mi náà fẹ́ jẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ lórí rẹ̀ ni. Wait. Ṣé kò kí n ṣe pé ẹ fẹ́ wá bá mi pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti wọn ká continue? Irọ́ irú mi ò lè ṣẹlẹ̀. Ọlọ́run kò tiẹ̀ ti ṣẹlẹ̀. Kí àwọn ọkùnrin kan tí wọ́n bá mi àyírọ́ àwọn gbọ́dọ̀ sí rẹ̀ àwọn ti dalẹ̀ àwọn bá dọ́rùn rẹ̀ wò àwọn ṣe kò bí àtẹ ìwá ọ̀rẹ́ ní ẹgbẹ́ lẹ́yìn. Tẹ̀lé wa lánàá tẹ̀ mú wa tẹ́ ní kí n yọ àbílú tí ayé bàbá mi ṣe sọ́kọ rẹ̀ pé kí mi bá yín rè dànù. Are you sure? Ẹ ṣọ́ pé ìyàwó rẹ̀ ṣe normal. Ara mi yà. Wọ́n ẹ̀ pa àwọn aláàárẹ̀ ìtàn máa ń gbé wá sọ́dọ̀ yín bóyá ìkànnì wọn ó ti dà padà lé yín lórí. No, because ọ̀rẹ́ mi tá à ń sọ yẹn yesterday when we came to your place tó ń pariwo ọ̀rọ̀ kí ló ń sọ? Ọ̀rọ̀ ọkọ ẹ̀kọ́ ló ń sọ. Ṣé pípé kí n bá yín ré àbílù tí bàbá mi ṣe sọ́kọ rẹ̀ kó tó di pé bàbá mi jáde láyé ni. Àǹtí Bídèmí ẹ̀wọ̀ ẹ mọ̀ ká wá kà sẹ́yìn. Àǹtí Bídèmí ẹ̀dí ti bí ẹni bẹ́ẹ̀ mọ gbogbo tí ń lọ. Ẹ̀yin ọmọ ó ní bí yóò ṣe dọ́gbọ́n sí i. Anyway, mi ì lè máa sọ because bó ṣe wà yẹn gan inú ẹ̀ ń bí mi so mi ò bá sọ so I'm sorry sọ náà bẹ́ẹ̀. Ẹ ní bá sọ èmi ò bẹ́ẹ̀ mi ṣe lọ́wọ́ sọ́rọ̀ ara tèmi. Kò possible. It's not possible. Ẹjọ́ pọ̀ bí ẹ ṣe lọ látàárọ̀ lára mi ò ti balẹ̀ mọ́. Ẹ wò ẹ má jẹ́ ntàn yín èmi gan lẹ́bùn pàtàkì tèmi náà wàá bú yín lẹ́nu. Ẹ mọṣẹ́ tí ẹ sọ fún bàbá mi kékeré bàbá mi ó ṣe fún yín tẹ̀yìn bàbá mi lẹ́nu kó tó di pé bàbá mi kú tí bàbá mi sọ fún yín pé kí ìtàsíkò. Ọgbàgbà. Ẹni ọkùnrin tí mo bá ti bí tí má ti fẹ́ anything kó má fún mi kí ló ṣẹlẹ̀? Tí mo ti pè lórí ẹ̀ dání. Ẹ wò fún rẹ̀. Fọwọ́ kan ní tí èpè gbólóhùn rẹ̀ sí kódà ìwọ̀n tó dà sí mi gan yìí lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ fi rajú kéde ọmọ lọ dì mí. I can face reality. Are you sure you don't want me? Èrò ẹ̀yin bíi ti bó o ẹja fi mọ lórí ìtọ̀rẹ́ ẹ̀yin. Okay, so is Ọmọlọ́lá you want? In fact mo lè pe Ọmọlọ́lá wá báyìí kó máa bọ̀. Ó ti ṣe é ṣe ẹ wò bó ṣe wà ó ní gbólóhùn o. Yeah, let's go. Ṣé tẹ bá ti fẹ́ lò ẹ lọ wá jíngí ẹ̀yìn gíláàsì ẹ gbèsè wájú ẹ wà ọ̀rá mú díẹ̀ nínú àtìkè ẹ kàn ń wò ní kì í sàtìkè lásán o ẹ wà ọ̀rá fẹ́ rajú fẹ́ẹ́rẹ́fẹ́ ẹ wà fún gbólóhùn rẹ̀ sí ibi òrèrè láwọ ojú ọ̀rẹ̀rẹ̀ láwọ ọrùn. Ọ̀rẹ̀rẹ̀ àwọ̀ ọrùn. ọ̀rẹ̀rẹ̀. Bàbá fòrèrè sójú. Lọ́jọ́ tí a bá fòrèrè sí. Ojú yìí wá mi. Ojú náà lójú wa mi. But wait, is it possible kí a kàn kọ àwọn kìíní ní English kó lè easy for me? Irọ́. Ẹ̀mí ẹ̀yẹn mọ́ ṣe yọnu èmi kì í mọ bí mi ò ṣe parí iṣẹ́ tèmi àmọ́ wọ́n ní èèyàn ń fárí lẹ́yìn olórí ṣàpọ̀ wọ́n ní tó mú ni délùú kò tẹ́ni tá a délùú mọ̀ kí àmọ́ òwe aláìmoore ni èmi gbúdọ̀ bù yín gbọ́ kémi tó ṣègbésẹ̀ kankan lórí rẹ̀ ló jẹ́ kémi fi ní kémi wá rí yín ná. Ó ti yé mi ilé ìlú wa important ó yá. Darling. Yes, there. Oúnjẹ ti ready now. Má jẹ́ kó tó tutù. Baby. Sorry nǹkan tí mo ń ṣe lọ́wọ́ yìí, ó wà very important. Ó yẹ kó mọ̀ pé mo ní interview lọ́la. Mo dẹ̀ láti kó gbogbo àwọn papers mi dání. Kó má jẹ́ pé nǹkan tó máa delay mi tí bá ń lọ nìyẹn. Tí bá ti ṣe tán máa jẹun. Síbẹ̀síbẹ̀ náà, tó bá jẹun tán wá dẹ̀ padà sí di nǹkan tó ṣe. Okay, fún mi ní 2 minutes. 2 minutes. 2 minutes. Má yẹ kó kọjá 2 minutes o. Má bínú, mo ń bọ̀. Bákẹ́dẹ̀. Body don't catch fire. Waka waka.
kí ló ṣe? Wait, calm down. Doctor, whatever, just talk to me. Wọ́n lọ get oògùn tí ẹ sọ pé kí wọ́n get. I need oògùn yẹn mọ́. Thank you. She's getting better. Àti lose ọmọ ẹ. Hello, Fanny. Bóòni. Àti Bídèmí. Mò ń gbọ́ yín. Jọ kíní tó fún Ọmọlọ́lá pé kó fi sínú oúnjẹ ọ̀pẹ. Jọ ṣó lágbára tó yẹn. Ṣẹ́ṣẹ́ ti dáhùn ni. Iṣẹ́ ti dáhùn. Ogun ọjọ́ èyàn sọ̀gùn pé bó ṣe yóò sáré iṣẹ́ òní jẹ́ bó ṣe yóò jẹ́. Ògùn jẹ́ ọ̀bà jẹ́ ewé rẹ̀ lókùn kan iṣẹ́ bàbá mi ni bàbá mi fi lé lọ́ọ̀nì. Torí ṣe lọmọ jẹ ó wá bẹ̀rẹ̀ sí ń kú ẹ̀jẹ̀ ọmọ yín dè ti kú báyìí. Yóò ṣe gbógun jẹ yóò ṣe gbógun fọmọ yóò ṣe gbógun fọmọ kí ló dé ebọ́kọ rẹ̀ ládé kó fi nǹkan sóúnjẹ fún bó ló ṣe jẹ́ pọ́mọ ló jẹ́. Àgbàlagbà ṣe à ń sọ̀rọ̀ bí ègbè báyìí kí ni sárábìnrin yìí aláàrẹ̀ ọbalẹ̀ níjọ́ tẹ́jọ́ wọn náà kébékébé ní í ṣe aláàrẹ̀ ọbalẹ̀. Jọ kí ni ìyàtọ̀ pé ọmọ jẹun àbọ̀kọ jẹun tí ọmọ tẹ́mi ó bá wà nílé wọn mo lè bá wọn jẹ ń bẹ̀. Àǹtí Bídèmí èyí náà sì tún padà sẹ́yìn májèlé lè mi gbé fún pé ó fi sóúnjẹ fọ́kọ rẹ̀. Mákìnì májèlé àbọ̀lórí hold on àbọ̀lórí burúkú ni ẹ ni fún kí ni májèlé bá wo. tó rò bẹ́ẹ̀ apógun tọkọ rẹ̀ ó fi rí iṣẹ́ tọ́nà ọkọ rẹ̀ ó fi là padà mo gbélé ńlọ. Tí ló bá máa bíbá ìtìjà gbèdéke tó má ti bí ìjà láì jẹ ṣòro mo kú ṣòro gùn tẹ máa ń ṣe yẹn mo ti rí di bẹgbẹ. Ìlú kílẹ̀ yìí náà tó sọ ṣé ìṣàlàyé fún yín ni ṣé tèmi ò bá dọ́gbọ́n sí báwọn kọ́kọ́ rẹ̀ ọjà mọ́jèlé kó kú bóun ló ṣe ráyè ti tèmi. o fẹ́ mọ kókó ìlú náà olórí burúkú mo ń bọ̀ wá bẹ́ẹ̀ sí pẹ̀lú ọlọ́pàá ìpè lórí burúkú ni ẹ ogun. Ọlọ́pàá bọ̀ ọ̀rọ̀ rẹ o. Lábìrin ti kó bá mi o. Ọlọ́pàá mo lè mú owó ìdúgbò lè bìrì kọjá mi fún ọ. Ìyá yìí kọ́ lẹ́ẹ̀bà mi. No, àtọ̀. Àǹtí, kí ló dé? Wá sọ́dọ̀ wa bíi ti tẹ́lẹ̀ mọ̀. Kí ló dé ṣàṣeyìn ni? Òbúṣẹ́ mi. Ṣórí mi ò wá òkè ni. Mi ò wá òkè rárá. Inú mi ò dùn. In fact, ilé mi ò settle. So, nǹkan tó ṣẹlẹ̀ ni èmi ò dẹ̀ lè máa roam about. Tẹ́ pé mo ní a lot tí mo rò. My dear, nǹkan tó ṣẹlẹ̀ tó fi rí mi nìyẹn o. Ṣúgà o. Hello dear. Kí ló wà lẹ́tí mo lè jẹ? Actually, kò sí nǹkan tẹ́ béèrè tí ò sí nílẹ̀. But tí mi kò fẹ́ dáná sílẹ̀ fún yín bóyá pé ẹ máa wá dé ẹ máa sọ pé ẹ ní appetite tàbí ẹ sì nílò láti jẹun. Torí ẹ̀ ni mo ṣe bọ́dà láti dáná. Bá mi ṣe rice. Mo fẹ́ lọ wẹ̀. Ṣé kí n fi protein sí àti tọ́kì?
ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ lọ́wọ́lọ́wọ́ ń sìn wípé lémi ò tòrò ọkọ mi tí mò ń sọ ń pa ẹ̀ náà lélẹ́yìí ọkọ yín. kí ló ṣẹlẹ̀? o mọ̀ pé kí ni owó ẹ̀ ò pé náà odidi 15,000 naira ló miss nínú bíbá yẹn sìn. ẹ̀mẹ́ta ni mo ti ṣe calculation yẹn, mo ṣe lákọ̀ọ́kọ́, mo ṣe lẹ́kejì, mo ṣe lẹ́kẹta, same thing still keep on repeating. Well, mo lọ sọ́dọ̀ MD nsìn tí bá máa padà bọ̀ in the next 1 hour kó lọ wá owó yẹn wá. ibi tí mo bá kó sí kó lọ wá 15,000 naira. Báyìí 15,000 ṣe máa miss nínú kíní just. ṣùgbọ́n pé àkáǹtì mi balance ṣá báwo ló ṣe ṣe mọ 15k ló mí sí owó tí mo ṣàfáǹfà ní ọdẹ nípa àwọn fún mi 1 hour páwọn padà bójú ó gbọ́dọ̀ ti balance 15k. owó yẹn pọ̀ mo ṣẹlẹ̀ gbé calculator wà jẹ́ pé bẹ́ẹ̀ calculate mo sọ àwọn fún mi. Okay. All right, let's go. Oh, they don't bring it? This is a nice place. You okay? I'm gonna open your drink. I swear, Danijora. It's too much. Same beard, same look, everything. Lode. We have some of mine. Baby, you're not doing me now. No, now. Oh, I'm doing me. Kí ló dé? Kí ni mo ṣe? Ṣé o pé mo like òun? No, interest kí ni? Sophie, it's a meet now. I'm going to Ṣòrí, ó tiẹ̀ ti wá sú mi. Ó ti sú mi dé góńgó. Tí n bá gbàwò mi ò mọ̀ gbé. Tí n bá bọ́kọ mi sọ̀rọ̀, á kọ́ ṣàn mi. Ní kò tẹ́ pé kò tẹ́ kí n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mi ti understand ẹ̀ mọ́ nínú ilé kò fi mí lọ́kàn balẹ̀. Tọ́kàn mi ò bá dẹ̀ ti balẹ̀ gbogbo ara mi máa wà disorganized. Ọkọ mi, wo àbúrò mi, ó ti sú mi. Ọ̀rẹ́ yín tètè tó máa ń wá yẹn ń kọ́ àti Bídèmí. Àfáà àjọ náà ń béèrè inú gbọ̀n. Ṣebí nígbà tọkọ mi bá ṣẹ́tù tára mi bá balẹ̀ ní marí tọ̀rẹ́ kan o. Sórí bí mo ṣe wà yìí, mi ò rí tẹ́nibọ̀dì rò. Bídèmí, tipẹ́ tí mo ti gbọ́n pa mi ò rí tiẹ̀ ro. Tára mi ò tiẹ̀, sílé mi ò ṣẹ́tù, tọkọ mi ò tiẹ̀ fi mí lọ́kàn balẹ̀ ẹnu lé mọ́. Sílé mi ò ṣẹ́tù, mi rí tiẹ̀ ro jàre. Wà kò tó yẹ ṣó wá bínú ni. Gbàgbà kí àtàrà mi ti ń bá yín ṣe rí nǹkan. Wo márùn tí ọkọ mi tí mo sọ bẹ́ẹ̀ kó lè affect wọ o lè bá ìjà o. Àǹtí ẹ wò mọ́mì ni má pẹ́ dé lónìí then time ti ń lọ agent máa lọ. Ó ṣọ́ torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò sí nǹkan tó fi kún ẹ o. Ẹ̀wọ̀n àti kò kí ń ṣe bẹ́ẹ̀ mo ti pẹ́ ń lé agent máa lọ lé. Kò sí problem. Màá tún máa rí ẹ, màá tún máa fi ẹ ṣùgbọ́n ó tẹ̀kì ẹ̀ ó tẹ̀kì ẹ̀ lọ́jọ́ mi bàbá yìí kó tó di kó máa wá bínú. All right there. Ṣé gbogbo nǹkan tó sọ fún ẹ nìyẹn? Kò sọ kọ́kọ́ fún mi o, ẹ mọ̀ pé mi ò ń ṣàjòjì yín. Mo observe ni bẹ́ ṣe máa ń ṣe síra yín whenever I'm here. Ìwà yín change mo fi rò pé kí n béèrè lọ́wọ́ yín o. She didn't say anything, she didn't talk to me about it. Shuri, personally, I don't have a problem with that.
èmi feel pé nǹkan tó yẹ kí n máa ṣe gẹ́gẹ́ bí ọkọ nínú ilé ni mò ń ṣe. Àbí ṣó ní nǹkan tó bí mi tí mi ò fún ẹ ni? Rárá o. Ṣó nígbà kan tó need nǹkan kan nínú ilé tí mo nílò? Ìyẹn ni ò jẹ́ kí wọ́n understand reason tó fi rojọ́ mi káàkiri. Ó tí o kò rojọ́ fún mi o. Mo kàn rò pé bóyá ó ní nǹkan tó ṣe fún yín that you don't want to talk to her about it. Trust me, ẹ bá mi sọ, má bá sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ bá ní kó ṣe ló máa ṣe. Talk to me. I don't know. Ìyá ń ronú ọmọ ń ròkà. You know I'm a very busy man. Okay, tí mo dé wá yẹn, mo hustle náà ni. Kí n lè rówó láti máa fi tọ́jú ẹ̀. So if that is all, I want to take my leave. Mo like seriously? Ọ̀rẹ́ nǹkan tí mo ṣe nìyẹn. Nǹkan tí mo ṣe nìyẹn. Mi ò understand, kò yé mi mọ́. Kò yé. This is too much. Ọ̀rẹ́ mi ò ti sú mi. I think I don't want to stand this man anymore. This is not the man I got married to. Wait, Mama Sukumo, don't say that. He has changed. I understand you. But just take it easy, okay? Ẹkún ò solve. Tó bá sùn láti sin ìdọ̀la, nǹkan tó ti bàjẹ́ kò ní ní kó padà. You just have to be prayerful. Calm down, take things easy with him. Ṣùgbọ́n, don't cry. Oh, need o. Baby, I'm tired. Ó ti sú mi. Gbogbo tí mo fẹ́ ṣe ni mo ti fi tẹ́lẹ̀. Ó ti sú mi. I don't know. I understand you. Mo mọ bó ṣe ń feel. No. Má sunkún mọ́. Wait. Ṣó dẹ̀ ṣó ń pé o ṣe nǹkan ìdọ̀tí tí ọkọ ẹ ká ẹ mọ́? Ọ̀rẹ́ mi ṣe ó mọ mi dáadáa, mi ṣe onírànú, mi ṣe dọ̀tí kọ̀ọ̀kan sọ́dún rẹ̀, mi ṣe kọ̀ dọ̀tí kó mọ̀ treat mi bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi ò ti sú mi. You don't have to cry. Ọ̀rọ̀ yìí ṣoṣù ọ̀gbọ́dù lásán ni ṣá. Ojú lásán. Ọ̀rẹ́ mi ṣojú lásán. Wait, what you just did now? Oh, understand me. Ọ̀rẹ́ mi kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ayé mi báyìí? My marriage is falling apart. I don't know what to do. Ọ̀rẹ́ mi mo kò tí mo fẹ́ ṣe, báwo mi ràn ṣáájú mi. It's okay. You don't need to cry. I don't know. My God. It's okay. Just pray. Talk to your God. Talk to your Creator. Àti bídèmí lélẹ̀ àbí photoshop ni àǹtí mo ò lè parọ́ fún yín ṣẹ́rí ọjọ́ tí mo ti kọ́kọ́ wà lẹ́yìn tí mo ti rí ọkọ yín yẹn mo ti rí mo mú ojú ọkọ yín rí ibi kan rí ní ìfìwà àwọn àtọ̀rẹ́ yín àti bídèmí ẹ wò ìrí tí máa ń rí wọn ìrí ọkọ àti ìyàwó yẹn ẹ wò ṣùgbọ́n tó lè mo ò fẹ́ sọ fún yín torí mi ò ní evidence lọ kẹ má rò bí àmọ́ òkúrọ̀ ni nígbà tí Ọlọ́run máa mú wọn láàárọ̀ lọ́ba wá sí ìtú wa àwọn méjèèjì tẹ bá rí bó ṣe ń kẹnu bọ́ra wọn lẹ́nu tẹ bá rí ó sì búra wọn tó ṣe bó ṣe ń fi ice cream síra wọn lẹ́nu náà fúnra wọn meat pie ẹ wò ìfúnra wọn kọ́sọ́mà gan ni ó ṣì wọlé lé ní ìtì láìsí lóòtẹ́ẹ̀lì mo wá ṣọ́ wọn dáadáa mo ṣe yàwó fọ́tò yìí kódà wọn mọ̀ pé mo yàwó fọ́tò kò yàwó fọ́tò yìí mo ṣe wá ní kí n má fi rò kí n lè mú nǹkan tó máa ṣe sí. Àbúrò bílẹ̀bí ti bá yé mi jẹ́ bílẹ̀bí ti bá márẹ́jì mi jẹ́ àtẹ̀mí bàbá mi o bídèmí kí ni mo ṣe fún ẹ bíbí ọ̀rẹ́ olórí burúkú ọ̀rẹ́ bílẹ̀ ìbá tó kọ́ mi. Àǹtí gbogbo nǹkan tí ì ṣe nǹkan ló kàn sí mi solution ní kẹ́ ẹ jẹ́ ká wá báyìí tó láwọn eléyìí wọn ò kì í ṣọ̀rẹ́ yín o ọ̀tá yín ni wọ́n bá ṣe máa wá solution kankan sọ̀rọ̀ tó wà lẹ́yìn
ní kí ẹ jẹ́ ká ṣe. Ó ti yé mi. Wo ibi tó sọ̀rọ̀ ni ó ti yé mi, ó ti yé mi, ó ti yé mi. Nísùn, jẹ́ sáré send picture, jẹ́ sáré send bí ẹ̀. Àbíkọ́ ló máa ṣàánú wa lórí àwọn olórí burúkú. Olórí wa ṣàánú èmi o, tí máa máa lọ́rẹ̀ ní lọ́rẹ̀ alábàáríkà o. Ọ̀rẹ́ kí ló ṣe ẹ́? Orí mi. Ọkọ ẹ̀kọ́ lélẹ̀. Ọkọ mi. Pẹ̀lú ọ̀rẹ́ Bídèmí. Bídèmí ni ọ̀rẹ́ mi. Ó ṣàrí ọ̀rẹ́ mi. Ó ṣàmọ̀ ọmọ afẹ́mi ọmọ tí mo sọ fún ẹ tí mo ní ó ṣiṣẹ́ ní Twitter máa ń lọ yẹn. Ọmọ yẹn ni sórí tó tó kókó wá sílé mi. Ó ṣàbẹ̀rẹ̀ pé sọ́kọ mi nìyẹn. Àlọ́ tètè fún mi ọ̀rẹ́ mi. Àfìgbà tó dọ̀ sọ ètò mo picture yìí wá tó mo fi picture fóònù yìí wá. Sórí bí mo ṣe rọ́kọ mi nìyẹn àti Bídèmí àwọn méjì fẹ́ra o. Ibẹ̀ lọ́jọ́ picture yìí. Mo sọ fún ẹ lórí ibùkún lọ́mọ Bídèmí. Máa ń ṣàfàdà kó ṣì bèrè òlélẹ̀. Mo sọ pé mi ò like girl yìí. So as in the rumor tí mò ń gbọ́ nípa ẹ̀ mi ò jẹ́ kí n like ẹ̀. Náà mo sọ fún ẹ̀ náà tí bá sọ wá ní childhood friend ẹni pé okay o she will change. Ọ̀rẹ́ mi ni o kò ṣe kinní kan mo kọ́ tó ṣe sí home ẹ̀sìn. Ó ti dálé ẹrú. Ó ti balẹ̀ ẹ jẹ́ olórí ibùkún lọ́mọ yìí o. Ọ̀rẹ́ mi, marriage mi, ọkọ mi, ọ̀rẹ́ mi, believe pé Bídèmí lè ṣerú kan báyìí fún mi. Just take it easy. Wo nǹkan tá a máa ṣe tó bá náà òun sharp pana sharp la máa lò fún. Yes, listen, báyìí yẹn bá dá mi lókun a máa fọ́ ẹyin ẹ̀ ni. Yes, that is it. Nǹkan tó deserve nìyẹn náà. Kòkò lè wá ṣòṣì kó ní òun ṣé má wọlé. Fi dá mi, fi tó kù dá mi, wá gbélé gbọ́n. Má jẹ́ bí kò ṣe rán mi náà. Watch me and see me. If you see am, you go know. Na gbogbo beat get in town. She don bleach sete. Her skin don turn to green. Fanta face, Coca-Cola leg. Body don catch fire. Waka waka, kurukere. She go dey dengue dey bone. Daddy, na you dey find. Big boys, na you dey find. Francis, here! Just explain what? No, what? Don't explain. Come back here. No way. Hey, no. What the hell? Feed there. What's wrong here? Bídèmí. No, you Bídèmí. Like this, you know what? As in, I know she me rara.
ṣé mo wá ìtàn ò ṣe ṣe mí tó bá yẹ pé mi ò tí ì sọ kí ní ìfẹ́ from the onset pé má date ọkọ ọ̀rẹ́ ẹ but kí ló sọ fún mi ó ní ṣé o lè ní meeting date pẹ̀lú ọkọ ọ̀rẹ́ ẹ ni is it a crime to have a date with your friend's husband tó bá yẹ pé o ti gbóhùn sí mi lẹ́nu nígbà yẹn ni gbogbo nǹkan tó ṣe é mo lè ṣe é but no you always this hey I'm posh no one wants to talk to you you don't want anybody to talk no jẹ́ kí n sọ̀rọ̀. Jenny àbá ṣe bọ́ ọ̀rẹ́ ẹ̀ ni ṣe like situation tó wà ní àbọ̀ like position tó wà yìí look at her now she's feeling remorseful ó mọ nǹkan tó ń ṣe wrong but ó ti accept ṣùgbọ́n ló ti rí i. ẹ má tiẹ̀ lọ síbẹ̀ rárá ẹ rí àjàlá tá a nà tó bá yẹ pé ti jẹ́ kó gbọ́ advice tí mo fún no matter how small ni kò ní wà nínú ipò tó wà yín sí but no ẹ máa back her up ni bóyá messiah yín ni I don't understand why you guys won't tell her the simple truth. Ó ti wà níbẹ̀ nìyẹn náà. fine ó ti ṣe ọmọ tó ní ṣé o tẹ́ kó a máa sọ fún lélẹ́yìn. àdúrà lẹ́yìn ká máa fi ràn án lọ́wọ́ at least surgery tó fẹ́ lọ ṣe kó wà successful everything bá lè padà sípò. Surgery you say do I look like a doctor or a surgeon? Oh please don't even go there. Go my shop is open I need to attend to something very important there. Mo rí kódà pé wà attach mọ́ nǹkan tó wà lẹ́ I hate things like this okay so if you want to go with me my dear. This is not funny me outside. Bidemi, everything will be fine, okay? Stop crying. After the surgery, you'll be okay, okay? Yeah, pele. Do you want to sleep? I will very relaxed. Alright, sorry. Okay, more now. Oh, yeah, sorry. Just relax. Pẹ̀lẹ́. Mo ṣe pé yín méjèèjì. I just want to apologize. Mo fẹ́ bẹ̀ yín. Mo kò mo ti ṣe sí yín but I'm so sorry. I'm really sorry. Èmi ni mo mú Ọmọlọ́lá lọ síbi tó ti dá Abilu sí iṣẹ́ yín. Then lórí ọ̀rọ̀ ọmọ yín David mo mọ̀ pé but I'm so sorry please. Ajẹ́ kí n tó ilé tó fẹ́ máa sọ̀rọ̀ ìyàwó mi ti sọ ọ̀pọ̀lọpọ̀ mo dẹ̀ ti understand mo ti gbà fọlọ́run mo gbà yí pé bí Ọlọ́run ṣe kọ ìrìnàjò ilé ayé wa ni tótọ́ Ọlọ́run sọ pé àtàrà wa ni a ti máa bí David bọ́ Ọlọ́run sọ pé David máa bá àdọ́jọ́ alẹ́ nìyẹn mo ti gbà fọlọ́run mo ti mọ̀ yí pé Ọlọ́run ló fún wọn ó dẹ̀ ti gbà padà àbí kí ni mo ti fẹ́ ṣe fọlọ́run bá ṣe jókòó ìmọ̀ àti ìyàwó mi ó tó ti wà náà yìnyín fún mi. àdúrà ni mo ń gbà kọ́lọ́run kó jẹ́ kó sọ láyọ̀ má ronú mọ́ àwa ló yẹ ká tún máa bẹ̀ ẹ́ ká máa rò ẹ́ ká máa pàrọwà fún ẹ torí rògbò tó wà yìí kó má fi ròmù sí rẹ léṣe ṣùgbọ́n by the way mo believe pé wọ́n ní wọ́n fẹ́ gbé travel. wọ́n ní mo fẹ́ ṣe surgery but kò sówó owó ní problem. owó ok káwa tí ó débi tẹ́lẹ̀ àwa ti conclude èmi àti ìyàwó mi wípé a máa wá change kan fún ẹ láti fi lè assist ẹ pẹ̀lú gbogbo nǹkan tó fẹ́ ṣe. ó dàbí pé nǹkan tí mò ń sọ òfin bẹ́ẹ̀ yìí ẹni tí mo wá sí bí ọ̀gá tó ní iṣẹ́ ibi kò kí ń ṣòbìnrin ọkùnrin ní ìmísà sólẹ̀k wọ́n ní mo wá wà obìnrin lọ́gá tí wọ́n fẹ́ tẹ̀ sọ yé mi ẹni ẹ̀ ẹ̀ fi padà lọ ẹ bá dé lọ́la yìí. ọ̀nà tí mo lè dé méjì mọ́ ṣé mi lè dúró díẹ̀ tó ní bóyá tí n bá dúró bóyá ó sì pọ̀ síbò kí bóyá wọ́n lè wá síbi iṣẹ́.
welcome ma. Ẹ káàbọ̀ ma. Oh, manager. Ṣé wàá okay? Mo wà ọ̀rẹ́ mi. Fine. Bá mi kọ́ àwọn files yẹn lọ sí office, ṣùgbọ́n. Okay ma. Ṣé kò sí wàhálà? Ẹ bẹ́ẹ̀ ni Mr. Lanre wọ́n ti ń dúró dè yín tẹ́lẹ̀ má sọ pé ẹ̀ sí ọ̀sẹ̀ tí pé kọ́ padà wá lọ́la. Àṣemọ́tò àfàgùn sọ fún ọ pé wọ́n lè rí ilé mi. Mr. Lanre. Ọ̀gá tí mo dúró lè yé. Jọkẹ́. Mr. Lanre. Jọkẹ́. 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 Mo mọ̀ Jọkẹ́ mọ̀. Yes, Jọkẹ́ ni mo mọ̀. Mr. Lanre, ojú yín ni. Oh God. Ó ti dààmú gan o. Gbogbo numbers mi tó wà lọ́wọ́ mi ni ti pè. Kò sí lẹ́yìn tó ń lọ. Ẹ kojú mẹ́ta. Good to see you. You're looking good. Jọkẹ́, má tàn. Àtìgbà tí incident ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi ò rí kókó lọ. Kò síbikíbi tí mi ò tí wá sẹ́dé mi ò ríṣẹ́. Nígbà tí ilé ayé mi sú mi, mo kàn wò pé kí n má kú sílé, mo kàn ní kí n tún jáde, kí n tún try best mi. Mo ṣe ní kí wọ́n bá mi sá sólẹ̀ bóyá wọ́n á tún lè gbà mí fúnṣẹ́. Nǹkan tí mo bá wá bí nìyẹn. Mo máa pẹ́ sígbà tí incident yẹn ṣẹlẹ̀ sí lọ́fíìsì wa ni Mr. Sulek pè mí. Wọ́n láwọn ní ìdẹni tí wọ́n máa bá wọn manage bí because àwọn fẹ́ relocate lọ sábúrò. And manager gan ni mo ti rò pé wọ́n fẹ́ pè mí fún. But the story has changed. I'm now the new MD of this company. Omi yẹn, ìwọ ti kọ́ tó ibi. Èmi ni. God. Okay, ẹ jọ kí lè bá wa náà. Ṣé mi wá? Ẹ ti ríṣẹ́. Ti ríṣẹ́? Bọ̀ nílé sọ̀rọ̀ mi. Ẹ jẹ́ ká lọ sí ọjọ́. Manager, mọ́. ẹ bá mi sọ fún àkàndá àti mo ti dé kórè mi lọ. Asking, don't turn to me, Fanta face, Coca-Cola leg, body don't catch fire, waka waka, kurugere, she go dey dengue dey ponga daddy, na you. Àǹtí, ewu, ẹ má bínú, kò ń ṣe ẹjọ́ mi. Ọ̀rẹ́ mi ló sọ fún mi gbogbo time tí mo wà ní South Africa. Ó ní ìyàtọ̀ ọkọ mi lẹ́jọ́ ń gbéra yín kiri pé ẹ̀yin lẹ ń fọ́kọ mi. In fact, ó tún ní láti kó àwọn pictures téèyàn àtọkọ mi yà ní Italy. Ó fi wá ràn mí lé. Torí ẹ̀ mo ṣe react sí bẹ́ẹ̀ yẹn wò àǹtí. Ṣẹ́rí, àǹtí èmi náà understand gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ṣé bóbìnrin lèmi náà? Tó bá jẹ́ pé èmi náà ni, ẹ wò ó má ṣe ju gbogbo nǹkan tẹ́ ṣe yìí lọ. Àmọ́ ẹ jẹ́ ká ṣáà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wípé gbogbo nǹkan tẹ́ sọ nù kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ṣé gbọ́? And with the position I am now, màá try láti assist ọkọ yín. Àdúrà mi dẹ̀ ni pé gbogbo nǹkan tí ó ti sọnù lọ́wọ́ wọn, Ọlọ́run máa tún jẹ́ kó padà bọ́ sípò. Ṣé gbọ́? Àbí wọn ò tí sọ fún yín ni? Wọn ò tí sọ fún yín. Ó yẹ kẹ́ sọ fún wọn náà. Àǹtí ẹ ṣe ju gbogbo ẹ lọ. Ẹ wò nísìnyí tó lọ tí wàá bá wa yanjú gbogbo ẹ sìn kí wàá ní jíjẹ àti mímu èmi gan rẹ́dí àti wá sáàbù yín báyìí kí ẹ àti ènìyàn kẹ ẹ enjoy ara yín. Tó bá ti jẹ́ jíjẹ ni ẹ wò mo máa jẹ mo máa mú gbogbo nǹkan tẹ́ bá ti nílé ẹ lọ kó wá rẹ́dí láti jẹ. Ẹ wò tó gbẹ wà lẹ ẹ ti máa ń jẹ fẹ. Ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore, ìyìn ògo yẹ ọ́ Ọlọ́run ọba, Hòsánà yẹ ọ́, ó ṣé o bàbá. Àbí kí ló kù? Darí fáyọ̀ bí kò ṣọpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fàmú nínú mọ̀lẹ́bí yìí, oríṣiríṣi rúkè rúdò, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo ẹ̀ ti lọ sí oko ìgbàgbé. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin náà mọ̀ ò lè ní wípé láàrin ọkọ láyà ó di dandan ká máa ṣẹra wa, but as much as possible ká máa dáríjì ara wa lóòrèkóòrè. Ìyẹn ni a fi lè jọ wà pẹ́ títí láéláé. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀. Ẹ wò ẹ̀yin náà wẹ́wẹ́ ni a ti pàdánù odindi ọmọ nítorí rúkèrúdò yìí. Ìyẹn wá túmọ̀ sí wípé gbogbo wa pátá ni ká fi ṣe àríkọ́gbọ́n
àtọkọ àtìyàwó àárín yín gbọ́dọ̀ gúnrégé ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹ́ ẹ máa dáríjìra yín torí àlè ṣe ká má ṣẹra wa àbí bẹ́ẹ̀ kọ́ ìṣẹ́jú tó ń gbé ìṣẹ́jú kan pàápàá ká tó ṣe Ọlọ́run ká ṣe wàá sọ àwọn èèyàn sí èèyàn ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa dáríjì ara wa. Tolerance is very important. òun nìyẹn sì ẹwẹ́nu lẹ̀ ẹwẹ́nu ọkọ iṣu ló tún ti ta yìí so ìyẹn wá túmọ̀ sí wípé ní agbára Ọlọ́run ọjọ́ kúnlẹ̀ ọjọ́ ayọ̀ ló máa jẹ́ bí ewé ti ń bọ́ lára igi tí kò ní igi lára bẹ́ẹ̀ lọ́jọ́ náà máa jẹ́ ẹ sọ pé lórúkọ Jésù Kristi Olúwa wa. ní orúkọ Jésù Olúwa wa àmín. MC, over to you. Ẹ ṣé gan ni sà ẹ ṣé gan ni dáàdi ọjọ́ àdálẹ́ àgbáyé àdálẹ́ nísìnyí ọmọ ọlọ́jọ́ ìbí madam ẹ súnmọ́ àkàrà ọjọ́ ìbí yín. That's good. Ó yá o. N ta máa ṣe ni pé jẹ́ kí ọkọ àtìyàwó kan jọ fi ọwọ́ sí orí kéèkì yẹn kan jọ gé. Yes. Ó yá ìyàwó ẹ̀ lọ́wọ́ mu dání gbòòrò. Ó yá jẹ́ kí gbogbo wa jọ parapọ̀ ká jọ spell ìfẹ́ o. Wọ́n gbede àwọn ọmọ òwe ṣé ayé la fi ń bẹ̀rẹ̀ ìfẹ́. Ẹ spell ilé ẹ̀ lédè Yorùbá ó jarí. Ìfẹ́. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Lola. Happy birthday to you. If. Coca-Cola leg, body don't catch fire. Waka waka, kurukere. She go dey dengue dey po. Daddy, now you the fine. Big boys, now you the fine.